lélẹ̀ nísìnyí o, Turkey. Èèyàn kan wá náà fẹ́ gba ìlú ìmọ̀ wọn lọ́wọ́, káwọn aráàlú wa máa sùn kọ́ máa jí, kan ní kò ní possible. Omi ló wà nísàlẹ̀ yẹn tó ń rí yẹn, ilẹ̀ ní gbogbo ibi tó kù yẹn, orí omi lélẹ̀. Ó yẹ nísìn inú aircraft yẹn, owó yẹn, àbárọ̀mọ̀ yẹn, ṣe ti rí. That's the wind. Kogi Media bringing the world closer to your doorsteps. Àbá ń sọ fáwọn èèyàn, ṣe máa yẹ kí Fulani gbalẹ̀ mọ́ wa lọ́wọ́. Tí Fulani bá ti gbalẹ̀, ó máa difficult láti gbà padà. Fulani ò lè gbalẹ̀, ṣé o mọ̀ pé àwa la lómi, a dẹ̀ tún ní ilẹ̀. Omi lélẹ̀ tó ń rí yẹn nísàlẹ̀ yìí. Sórí gbogbo ibi tó kù yẹn, wọn lọ ti fi kọ́ ilé àtọ̀pọ̀lọpọ̀ oríṣiríṣi nǹkan sí. Ilẹ̀ yẹn ló sùn lọ gbalasa títí dọ̀hún yẹn tó ń wò látòrí aircraft yìí. Orí aircraft mú ìṣòro àwọn oríṣiríṣi èèyàn ló wà nínú aircraft yìí o. Identity oríṣiríṣi. Yoruba wà, Igbo wà, Hausa, but wọ́n kó gbogbo àwa papọ̀, wọ́n ní ká máa gbọ́ ní wọ́n Nàìjíríà. Àwa ń respect pé kó function. Báwo ló ṣe fi function? Ó máa function ní all the time ni. Kò sí nǹkan tá lè ṣe sí tó máa fi jẹ́ kó wà function. So the best option náà ni pé ká demand fún dissolution. So ilé ti fẹ́ land nísìn ní Turkey. Ṣé o náà rí ilẹ̀ yẹn? Sórí bó ṣe sùn lọ gbalasa. Sórí ilẹ̀ yẹn ló ń wò lọ́lọ́kan yẹn. Movie ni mo ń wò ní orí on flight yẹn nísìn. So ẹ jẹ́ ká dìde, ká gbẹ ìtọ́ wa kúrò lọ́wọ́ àwọn tí wọ́n ń dìmú, àwọn tí wọ́n fẹ́ jẹ́ kí ọmọ Yorùbá rí ayé gidi gbé. Ọlọ́run àdádúró á fún wa ṣe, àṣẹ Èdùmàrè. Kogi Media bringing the world closer to your doorsteps.